Sunday Igboho ń bínú o, ọmọ Igboho mọ̀rẹ́ alágbàdo òde ń bínú gidigidi o nítorí ikú Buhari ni o. Bó tilẹ̀ jẹ́ pé nílùú Daura lọ́hùn-ún nípínlẹ̀ Katsina nínú ìbànújẹ́ ńlá ni wọ́n wà o látàrí ikú tó mú ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ lọ ọ̀gágun Muhammadu Buhari ṣá o níbi tí ẹlẹ́kùn ti ń sún tí ààrẹ orílẹ̀-èdè pàpà ti gbé ikọ̀ ẹ̀ dìde tó ní kí wọ́n máa sáré lẹ́rẹ̀ lọ sílùú London kí wọ́n lọ gbé òkú Muhammadu Buhari wá sí Nàìjíríà. Ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ Sunday Igboho ó ní ọkùnrin ọmọ Igboho mọ̀rẹ́ alágbàdo òde yìí rántí o. Tẹ́ ò bá gbàgbé lọ́jọ́ kìíní oṣù kejì ọdún 2021 wọ́n kọlu ilé olóyè Sunday Adéyẹmọ nílùú Ìbàdàn. Tọ́sídẹ̀ẹ́ lọ́jọ́ ọ̀hún bẹ́ẹ̀ tọ́sídẹ̀ẹ́ aláriwo ni nítorí òkú sùn tí nǹkan yan. Ọjọ́ burúkú èṣù gbomi mìíràn ní Igboho ṣàrántí bẹ́ẹ̀ lọkùnrin yìí kò fẹnu rewúre fáwọn tí ó fẹ́ fi kó òjijì pa kí ló sọ nípa ikú Buhari yìí àtàwọn ọmọ Yorùbá tó ní àwọn gan ni ajogun ayé tí wọ́n ṣe lẹ́nìí lẹ́yìn òun. Good evening, ladies and gentlemen. I thank God for my life today. My people, Buhari don't die. See life. See life. The Buhari criminal man that is sent DSS and military to come and kill me maybe in the night in July 1st, 2021. He died today. See life. My people, we're supposed to learn about this. That criminal man, Buhari, Muhammadu Buhari, he don't die. See, I'm alive today. I thank God. God, thank you for my life today. Criminal Fulani man that is with some Yoruba, with some stupid Yoruba people that gang off and come to my house middle in the night. They try to take my life, but God said no. If God say yes, nobody can say no. God said no. See life. You don't die today. Thank God. God, I thank you. Okay. TV. Alore TV. Nílé nílé òkúre. Ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé. Ẹ máa wò ó. Ẹ máa wò ó.